Chief Abraham JP bàbá lọ́ọ̀fù tí olórí Ifọ̀ tó fọ́ létí jọ́ kínní àná láìfù ẹ̀ wà nú ewu o láìfù bàbá JP wà nú ewu o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kí nǹkan kan ṣe lọ́ọ̀fù Abraham JP bàbá 73 tí ọba olórí Ifọ̀ tó fọ́ ní etí kí ni tó ṣẹlẹ̀ ẹ bá mi fi ìṣẹ́jú kan wo fídíò yìí tí mo fẹ́ fi hàn yìí ó ní tí mo fẹ́ sọ ó ní àṣírí kan tí mo fẹ́ túnú fídíò yìí ẹ bá mi wo fídíò yìí ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta kẹ wá wo ohun tí mo fẹ́ sọ lórí fídíò yìí ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ ń bẹ ń bẹ o fídíò tí mo fẹ́ fi hàn yìí ọ̀rọ̀ ń bẹ ń bẹ mo fẹ́ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sí ọba Orile Ifọ̀ ọba Sàmíù kí ni ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ ẹ bá mi ṣíà fídíò yìí kí tonílé tẹlẹ́mù kó lè jàǹfààní ẹ̀. mo fẹ́ sọ ìtàn ìwọ̀nba ìṣẹ́jú méjì tí àdé bá gbà mí láìsà lórí ọ̀rọ̀ Oòduà yìí ibi gẹ́gẹ́ bí ìtàn tá a bá lẹ́nu bàbá wa tí àwa náà àwọn ìyá wa dẹ̀ gbìyànjú ẹ̀ tá a dẹ̀ rí àtàwọn bàbá wa wọ́n ń pe ìgúnnú kókan ní Olúgugi nílùú yìí bàbá mi Àlàní Ògúnròmbí kó máa ṣe òǹkà máa ṣe bí ọkùnrin mẹ́ta ni tó bá di pé òjò ń rọ̀ káàkiri gbogbo ìgbèríko àbí òjò ń rọ̀ tójú ò bá rọ̀ nílùú yìí tí gbogbo nǹkan rí bákan àwa nìkan wọ̀nyí odò wa wà sálẹ̀ mbẹ̀ yẹn a ní odò mẹ́ta. lórí fídíò ọba Olórílé Ifọ̀ ọba Sàmíù ọ̀rọ̀ ti bá bò mí yọ o torí pé mo sọ wípé ó ní tí mo fẹ́ sọ lórí fídíò yìí níbo lọ̀rọ̀ Sàmíù ọba Olórílé Ifọ̀ níbo ọ̀rọ̀ rẹ̀ dé báyìí bá a ti ṣe ń sọ̀rọ̀ a gbọ́ wípé àwọn afọbajẹ ní Orílé Ifọ̀ wọ́n jáde o wọ́n dìde sọ ọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀nà tí àwọn ìjọba gbà láti fẹ́ yọ Olórílé Ifọ̀ wọ́n ní kì í ṣọ̀nà tó tọ́ wọ́n ní àwọn ọba ó ní ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́ ó ní wọ́n ṣe máa ń yọ ọba ní ilẹ̀ Yorùbá ẹ wo ohun tí mo gbé sójú amóhùnmáwòrán àtẹ̀jáde tí àwọn afọbajẹ Olórílé Ifọ̀ tí wọ́n tẹ̀ jáde olè ń wì yìí o wípé àwọn ò sọ pé tí Sàmíù ọba Olórílé Ifọ̀ tó ṣe ó dáa àbí ò dáa ó yẹ kán fi ìdájọ́ yìí sọ́wọ́ àwọn ayanba àwọn afọbajẹ ní Orílé Ifọ̀ kí wọ́n ṣe ìdájọ́ ọ̀rọ̀ tó ń jà ràyìnràyìn olọ̀rọ̀ yìí tí ó jẹ́ pé ìgbésẹ̀ dẹ̀ ti ń lọ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n o mo mọ̀ wípé àwọn ọ̀gá ọlọ́pàá òfin nílẹ̀ Yorùbá ní Nàìjíríà kò ní fàyè gbà wọ́n nítorí pé a gbọ́ wípé ọ̀rọ̀ ẹjọ́ yìí ó ti délùú Àbújá ọ̀rọ̀ ẹjọ́ yìí ó ti kọjá tí àwọn ọlọ́pàá Orílé Ifọ̀ àbí àwọn ọlọ́pàá ní Ogun State tí wọ́n lè dá gbé ọ̀rọ̀ yìí ti dé Àbújá kí ni wọ́n fẹ́ fàjẹ́ ní ọ̀rọ̀ yìí òun ni wípé tó bá jẹ́ pé tòótọ́ ni àwọn afọbajẹ́ wà lóòótọ́ tí wọ́n sì ní pé tó ń pè ní ruling council ní Orílé Ifọ̀ ọba Sàmíù Olórílé Ifọ̀ ti Ifọ̀ kò yẹ kó wà lórí àpèrè bá ti ṣe ń sọ̀rọ̀ yìí kò yẹ kó jẹ́ pé òun ló tiẹ̀ tún máa commit atrocity sí ọ̀dọ̀ bàbá Abraham JP Love bàbá 73 kò yẹ kó jẹ́ pé òun ló tún máa commit atrocity sọ́dọ̀ ẹ̀ tó wọ́n jẹ́ pé gbogbo ìwà bàjẹ́ tá a gbọ́ pé ọba Sàmíù yìí ti wù ní Orílé Ifọ̀ ṣùgbọ́n torí pé àwọn ruling council yìí àwọn afọbajẹ yìí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣiṣẹ́ ẹgbọ́n tí ọba Sàmíù sọ ó ní gbogbo ọlọ́pàá Nàìjíríà àtẹ́lẹsẹ̀ ń bà lọ́wà ó ní gbogbo ọlọ́pàá Nàìjíríà pátápátá àtẹ́lẹsẹ̀ ń lọ́wà ẹ̀wọ̀n ó dára rẹ̀ lójú ni ohun tá a tiẹ̀ tún gbọ́ ni wípé wọ́n ní ọ̀gá nínú àwọn tí ń gbalẹ̀ ni òun ló ń pè ní ajagun gbalẹ̀ wọ́n ló lágbára débi wípé kò sí ọlọ́pàá Orílé Ifọ̀ DP Orílé Ifọ̀ kan tí ò mọ̀ wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kí Abraham JP ẹ má jẹ́ kó bá ọ̀rọ̀ yìí lọ mo fẹ́ ṣàlàyé lórí ọ̀rọ̀ yìí ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo àwọn atrocity tá a gbọ́ pé ọba yìí ti ṣe kò yẹ kó ọba yìí wà lórí àpèrè ìjà táwọn afọbajẹ ń jà ní ìsìn ó yẹ kán ti jà tipẹ́ wọ́n ní ọba Sàmíù máa ń ṣe bó ṣe wù lórí àpèrè ni àwọn tá a gbọ́ ó jọ gàtè kò jọ gàtè ó fẹsẹ̀ méjì túnú ó jó òótọ́ kò jó òótọ́ from level source ní ọ̀rọ̀ tá a gbọ́ yìí
àti ẹ̀tún gbọ́ wípé ó ti na kọmíṣánná ó fọ́ létí ní Orile Ifọ̀ former kọmíṣánná ó ló ti fọ́ létí rí. Wọ́n nígbà tí wọ́n máa gbọ́rọ̀ lọ síwájú iwájú tó gbé lọ sẹ́yìn wọ́n ló tún ṣe kíni wọ́n ló tún borí ọ̀rọ̀ yìí. Òun ló ṣe ní audacity wípé kò sí ọlọ́pàá Nàìjíríà tí ò sí ní àtẹ́lẹsẹ̀ òun. Kí la wá ń sọ pẹ̀lú gbogbo ohun tá a gbọ́ yìí? Gbogbo ohun tá a gbọ́ yìí ẹ má jẹ́ kí ìyà jẹ bàbá Abraham JP, ẹ má jẹ́ kí ìyà jẹ gbé. Bí ọba Sẹ̀míù bọ́n bá filẹ̀ lórí ọ̀rọ̀ yìí ó ṣeéṣe kó tún ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ. Tán bá dì dá ọ̀rọ̀ yìí dá àwọn afọbajẹ, owó máa fi owó ra gbogbo àwọn afọbajẹ ni. Tí ìbá ṣe kó ti fowó ra gbogbo àwọn afọbajẹ, ṣèbí tá a gbọ́ ni pé ọba tó jẹ igan ò tọ́ sí. Wọ́n ní ẹni tó bá jẹ dòdò ṣó lè sòdodo mọ́. Àwọn afọbajẹ nílùú Ifọ̀ wọ́n ti jẹ dòdò wọn ò lè sòdodo. Ipa tí àwọn ìjọba Ògùn state lórí ọ̀rọ̀ yìí ipa tó dáa ni. Ọ̀rọ̀ yìí sì ti dàbújá. Ọ̀rọ̀ yìí ti dàbújá. Mo rọ gbogbo ẹ̀yin ọlọ́pàá, mo mọ̀ wípé gbogbo ẹ̀yin ọlọ́pàá ẹ lè lọ́wọ́ sínú ọ̀rọ̀ yìí. Ẹ̀yin ọlọ́pàá Ògùn state ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́. Àwọn afọbajẹ nílẹ̀ Ifọ̀ yìí lórílẹ̀ Ifọ̀ yìí kí ni ipa tẹ́ ẹ ti kó lórí gbogbo atrocity tí Sẹ̀míù ti ń ṣe nílùú Ifọ̀? Pẹ̀lú gbogbo ń tẹ́ ń jà fún ni tẹ́fẹ́ pé ìjọba gbé ìdájọ́ yìí kan gbélé yín lọ́wọ́, tán bá gbélé yín lọ́wọ́ ipa wo lẹ fẹ́ kó? Ṣé ẹ̀kọ́ tí ikú sí gbogbo atrocity tí wọ́n ní Sẹ̀míù ti ń ṣe nílùú Ifọ̀ ṣẹ́yìn afọbajẹ ṣé ẹ̀kọ́ tí ikú sí ni? Tí ìbá ṣe pé ẹ ti jẹ dòdò ẹ lè sòdodo mọ́. Kí Sẹ̀míù wá mùwà bàjẹ́ láàrin ìlú kẹ́yìn afọbajẹ kẹ́ má rí nǹkan kan ṣe sí. Adúpẹ́ lọ́wọ́ social media. Adúpẹ́ gidigidi, adúpẹ́ pé òkun lọ́wọ́ social media. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ní social media ti ń tú. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni wọ́n ti ń tú. Tí n bá ṣe fídíò tá a rí lórí ẹ̀rọ ayélujára, ọba Sẹ̀míù olórí Ilé Ifọ̀ ọba tún ṣe léèkó tó mú jẹ. Ibo wá ní Sẹ̀míù ọba ti ṣe ń sọ̀rọ̀ yìí? A gbọ́ wípé wọ́n lọ fẹ́ fún lẹ́wọ̀n oṣù 4. Ilé ẹjọ́ tí wọ́n lọ kọjá yìí wọ́n lọ fẹ́ fún lẹ́wọ̀n oṣù 4. Ṣùgbọ́n wọ́n ní kán gba béèlì rẹ̀ pẹ̀lú òbítíbitì owó. Ó rówó kólẹ̀ ṣùgbọ́n ńjọ́ náà kò rí àwọn tó dúró fún. Bó bá ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti fi Sẹ̀míù lẹ̀ o. Wọ́n ti fi lẹ̀. Ó ti rí àwọn onídùúró méjì tí wọ́n ní kó provide wọ́n sì ti fi lẹ̀. Ṣùgbọ́n nílé ẹjọ́ sọ fún wípé wọ́n gbọ́dọ̀ rí règbèrègbè ẹsẹ̀ rẹ̀ ní Orile Ifọ̀. Àwọn nǹkan tí ilé ẹjọ́ kà sí mo fẹ́ kà sí lẹ́sẹ̀ yìí wọ́n ní wọ́n gbọ́dọ̀ rí règbèrègbè ẹsẹ̀ rẹ̀ lórí Ilé Ifọ̀. Àbí kó grant any interview kankan, àbí kó rí any personality kan, àwọn ọlọ́pàá ni o, àwọn alágbára kan ni o, kó lọ síbi tó bá wà. Ọ̀rọ̀ ti dé ìlú Àbújá. Ọ̀gá ọlọ́pàá nílùú Àbújá ní interest sí kéèsì yìí nítorí pé wọ́n ní Sẹ̀míù ti ń ṣe tipẹ́. Gbogbo àwọn atrocity tó ti commit tó tún wá ń jáde táwọn èèyàn ò mọ̀ wọ́n tún wá tún report ẹ̀ láwọn èèyàn tún ń dìde. Ẹjọ́ ẹ̀ tún wá ń pọ̀ sí i nílé ẹjọ́. Bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀ sì wà ní ẹjọ́. Ó ń sá kíjokíjo káàkiri kó má lọ sí ẹ̀wọ̀n tó máa jẹ́ ẹ̀wọ̀n lọ́jọ́ pípẹ́. Bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí Sẹ̀míù náà ń ṣe kíni ó ń sá káàkiri tó bẹ̀rẹ̀ sí ń bẹ̀ káàkiri kó má lọ sí ẹ̀wọ̀n ọjọ́ pípẹ́. Ìjà tí èèyàn bá ti ń ṣe ìjọ kan ló ṣe kíni yóò ṣe débi wípé kò ní ní solution mọ́. Wọ́n ní kó má pèrè ẹ̀ níbi kankan, kó má pèrè ẹ̀ lọ́ba. Ìwọ tí wọ́n ti ń pọ́nlé tí wọ́n ti ń yẹ́ sí. Àti ẹ̀gbọ́ ní November láti àwọn ló wá sílùú France. Ó wà lára àwọn ọba ilẹ̀ Yorùbá tí ọba Adéròmú tìlú France tó pè kó wá bá wọn ṣe ìṣẹ̀ṣe àṣàdé. Wọ́n ní àwọ̀ fẹ́lẹ́ bonú ní òjá àríkù aṣẹ́bí. Ìgbà tó bá Sẹ̀míù wá sílùú France tó nílé tẹlẹ́mù lọ́bẹ̀rẹ̀ sí ń pọ́nlé láìmọ̀ wípé ohun tó ń bẹ̀rù ẹ̀ ó ju eré ejò lọ. Fídíò tí mò ń ṣe yẹn bá mi share ẹ̀. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Abraham JP bàbá lọ́ọ̀fù. Ẹ̀yin ìjọba Ògùn state ẹ bá mi protect ẹ̀.
àwọn perpetrators tí wọ́n ń ṣiṣẹ́ fún ọba Sẹ̀míù, gbogbo àwọn tọ́ọ̀gì rẹ̀ ẹ bá wa kó wọn lẹ̀. àwọn ajagungbalẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ fún Sẹ̀míù, ẹ̀yin ìjọba Ògùn State, àwọn ọlọ́pàá Ògùn State, ẹ bá wa kó wọn lẹ̀. ẹ jẹ́ ó fojú winá òfin. oríṣiríṣi ilẹ̀ lọ́lọ́ rìpọ́ọ̀tù ní sí pé wọ́n ti gbà, wọ́n náà wọ́n ti fẹsẹ̀ fẹ́, gbogbo wọn pátápátá ti fẹsẹ̀ fẹ́. ẹ̀yin ọlọ́pàá Ògùn State, ẹ bá wa wá wọn rí, ẹ mọ̀ wọ́n. ṣé rí fídíò tí mo fi hàn yín yẹn, ọ̀rọ̀ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò, a rí i pé ó ṣeé ṣe kó jẹ́ wípé wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pẹ̀lú ọba Sẹ̀míù. fídíò yìí mo gbé jáde kí a lè rí àjọṣepọ̀ tó wà láàrin àwọn méjèèjì. mo sì ń rán bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ bá wa ṣàtúnṣe o, ẹ bá wa ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yìí. ẹ má jẹ́ kí ìyà jẹ bàbá Abraham JP lọ́ọ̀fù, bàbá 73, ìyà ẹ má jẹ́ kó jẹ gbé o. Ààrẹ Ọ̀nà Kakanfò, a mọ̀ yín sí èèyàn pàtàkì láàrin àwùjọ nílẹ̀ Yorùbá. ọ̀rọ̀ yìí ẹ má fi ṣe ọ̀rẹ́ mi ni, ẹ̀gbọ́n mi ni, àbúrò mi, ẹ má fi ṣe. ìka tó bá sì ṣẹ̀ òun lọ́ba máa gé. ẹ jẹ́ kí Sẹ̀míù, ẹ jẹ́ kó fojú winá òfin, nítorí pé gbogbo àwọn tó ti fìyà jẹ, èèyàn ò lè fìyà jẹ ìránṣẹ́ Ọlọ́run ọba kó lóun fẹ́ lọ scot free. gbogbo àwọn tó ti fọwọ́ lágbá lójú, ìyà ẹ̀ ló wá ń jáde báyìí o. ẹ̀yin tẹ́ ẹ bá ń sọ̀pọ́ọ̀tì ẹ̀, ẹ̀yin tẹ́ ẹ wà lọ́dẹ̀ comment section tẹ́ ẹ ń sọ̀pọ́ọ̀tì ẹ̀ pé kí ló kàn wọ́n ń bẹ̀, kí ló kàn wọ́n ń bẹ̀, gbogbo àwọn tó ti fọwọ́ lágbá wọn lójú, orí wọn ó dà fún yín o. gbogbo àwọn tó ti gbalẹ̀ lọ́wọ́ wọn, orí wọn ó dà fún yín. àsìkò ẹ̀san ló dé yìí o, àsìkò ẹ̀san ló dé. fídíò tí mo fi hàn yín yẹn, bá mi share ẹ̀, kó kan gbogbo àwọn government parastatals, kó kàn wọ́n lára, kó sì kan gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń fẹ́ òtítọ́ ọ̀rọ̀, tí wọ́n sì ń fẹ́ justice, ẹjọ́ kàn wọ́n lára. bó bá tún ṣe ń lọ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà, ń mọ̀ mú wá fún yín. èmi náà ti yín tòótọ́, ó dàbọ̀, ó dìgbà kan náà, ire o.